orúkọ Jésù, orúkọ Jésù. Ó ṣé fún oore ọ̀fẹ́, fún àánú sísọ àti gbígbọ́. Gba ọpẹ́, a ó máa yìn ọ́ títí, máa tẹ̀lé wa rọ nínú ọ̀rọ̀ yìí tí í ṣe ọ̀rọ̀ rẹ. Jésù Olúwa wa, àmín. Tí a bá ń sọ̀rọ̀ nípa dídi àtúnbí, à ń sọ̀rọ̀ nípa gbígbé ọkùnrin titun wọ̀, gbígbé ẹ̀mí titun wọ̀, dídi titun nínú èrò, nínú ìró, nínú ìwà, nínú ìṣe wa. Bóyá a ti ń hùwà kan tí inú Ọlọ́run kò dùn sí, a kàn fi ìwà yẹn sílẹ̀. Bóyá ẹni tí ń mutí tẹ́lẹ̀, tàbí tí ń ṣeṣekúṣe, tàbí tí ń rìn ní ọ̀nà tí kò tọ́, tó kàn ṣàdédé fi ọ̀nà yẹn sílẹ̀. Òun ni a pè ní gbígbé ọkùnrin titun wọ̀. Bí a bá lọ wo ìwé Éfésù orí 4, ká wò láti ẹsẹ̀ 17, Ephesians chapter 4 láti 17. Ó ní, ǹjẹ́ èyí ni mo wí tí mo sì ń jẹ́rìí nínú Olúwa pé láti ìsinsìnyí lọ kí ẹ̀yin kí ó má ṣe rìn mọ́, àní gẹ́gẹ́ bí àwọn kèfèrí ti ń rìn nínú ìrònú asán wọn. Ẹ ti mọ̀, àwọn tí ò ní, tí wọn ò ní Jésù, wọn ò ní nǹkan kan, la pè ní kèfèrí, wọn lẹ́sìn. Kẹ́ má rìn bíi tiwọn, torí pé ibikíbi ni wọ́n lè rìn sí, ohunkóhun ni wọ́n lè máa ṣe tí ó yàtọ̀ sí ohun tí Ọlọ́run ń fẹ́. Ó yẹ àwọn ẹni tí ó ṣókùnkùn, àwọn tí ó sì ti di àjèjì ní ìwà bí Ọlọ́run àti ní àìmọ́ tí ń bẹ nínú wọn nítorí líle ọkàn wọn. Ẹ̀rí, ó lè jàgídí tàbí bẹ́ẹ̀ yẹn lọ. So wọ́n ní ká kíyèsára. Tí a bá lọ sí ẹsẹ̀ 22, 22, ó ní pé ní ti ìwà yín àtijọ́ kí ẹ̀yin bọ́ ògbólógbòó ọkùnrin nì sílẹ̀, èyí tí ó dìbàjẹ́ gẹ́gẹ́ bí ìfẹ́kúfẹ̀ẹ́ ẹ̀tàn, gẹ́gẹ́ bí ìfẹ́kúfẹ̀ẹ́ ẹ̀tàn tí Sátánì nìyẹn o. Ká bọ́ ògbólógbòó ọkùnrin sílẹ̀, ká fi ìwà àtijọ́, ìwà tí ń kó bá ènìyàn, ìwà tí ó lè mú kí ènìyàn kó ṣubú, ìwà tí ó lè mú kí ènìyàn kó rìn ní ìrìn ibi tí a ti bára rẹ̀ tí kò ní ìrètí, ká fi sílẹ̀. 23 ní kí ẹ sì di titun ní ẹ̀mí inú yín. Ẹ di titun, ẹ má hùwà titun. Kàn wo yín báyìí kan ní, lágbájá kọ́ nìyí, oníjà ni tẹ́lẹ̀, ó máa ń jà gidi gan o. Ló wá di èèyàn tútù báyìí, ó máa ń mutí gan o. Ló wá di ẹni tí ò mutí mọ́. Ọlọ́run máa tóbi o. Jẹ́ kàn gbé Ọlọ́run ga nínú ara rẹ̀, kàn gbé Olúwa ga nínú ayé rẹ̀, kàn lè mọ̀ wípé o sì bákan náà mọ́. Kí ẹ sì gbé ọkùnrin titun nì wọ̀. Nítorí náà ẹ fi èké ṣíṣe sílẹ̀, kí olúkúlùkù yín máa bá ọmọnìkejì rẹ̀ sọ òtítọ́, nítorí ẹ̀yà ara ọmọnìkejì ni àwa ń ṣe. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n fi eléyìí kún tó ní ẹ bínú, ẹ má sì ṣe ṣẹ̀, ẹ má ṣe jẹ́ kí oòrùn kí ó wọ̀ bá ìbínú yín. Ìyẹn ni pé nínú àwọn ọ̀rọ̀ tó bá yí padà ní tòótọ́, ìbínú lè wá o, ṣùgbọ́n má jẹ́ kó dẹ̀ṣẹ̀ sí Ọlọ́run. Oòrùn kó má ṣe wọ̀ bá ìbínú rẹ̀. Yóò dára fún ọ bó ti gbọ́ ọ̀rọ̀ yìí. Ìlérí Olúwa yóò sì máa ṣẹ níṣò. Ọlọ́run yóò gbà ọ́, yóò sì fi ire ayọ̀, yóò fi tẹ̀ ọ́ lọ́wọ́ bí o ti ń gbọ́ ọ̀rọ̀ yẹn. Divine Church ló ti ń jáde. 080-338-34311 tẹ́ bá fẹ́ béèrè tàbí tẹ́ fẹ́ bá wa sọ̀rọ̀. Yóò dára fún ọ bí o ti gbọ́ ọ̀rọ̀ yìí. Àlàáfíà Ọlọ́run yóò sì máa bá ọ gbé ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.